message ló kù báyìí ẹjọ́ good news message láti ọ̀dọ̀ àìsí Michael ẹ̀jìnlẹ́mọ́lá ẹ̀yẹ́mọ́lá òyìnbí Asalu of Esie Kingdom. Kí àwọn eégún kí wọ́n máa múra lẹ̀ àwọn ará àwọn wa kí wọ́n máa múra lẹ̀ ní tàbáláyé nù. Chief Asalu of Esie Kingdom, good news message. Ní ṣókí láàrin ìṣẹ́jú méjì àtòrí ọlọ́run. Eléyìí tó kàn ní cultural display lẹ́yìn lọ́wọ́ àwọn tí ó fún wa ní èbò lénìí. Àwọn tó gbajúgbajà ní ìlú Ìlọrin tù yí ìmọ̀sí ní ìlú Ìlọrin àti peace. Chief Asalu Esie Kingdom olóyè tó gbajúgbajà gospel message olóyè tó gbajúgbajà báàmì ní tọ́lágbára ló ní títẹ́ tọ́gbọ̀ ní farabalẹ̀ ní bèrèbèrè ká gbẹ́lẹ̀ fún mi pàdé àbálẹ̀ wò Asalu àbí Asalu ti ìlú Esie tọ́lá ọba mi ò ní jágàfẹ́ mi ì ṣe àmì fi wọ́n sí ìgbà ọdún kan ni wọ́n lè olùkọ́ tó kọ́ lọ́yọ́. Bàbá wa Asalu àwọn náà fún wa ní ọ̀rọ̀ ní ṣókí nípa bí wọ́n ṣe fẹ́ kí nǹkan mọ́ rí nílẹ̀ yìí bàbá. Tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ọ̀gbìn lẹ́nu. Ẹ̀jẹ̀ yóò nínú yìí ẹ̀tọ́ lọ́wọ́ yóò tẹ́wọ́ ẹ̀jẹ̀ ṣiṣẹ́ yín náà àwọn onírìí disturb happy náà. Àbúyí ṣùgbọ́n ẹ gbà fún wa ká lè gbà fún yín ni ẹ gbà fún wa ká lè gbà fún yín ni. A kú ọdún ẹ̀yìn o gbogbo ọmọ Esie ẹ̀mọ́ kí ní o a kú ọdún ẹ̀yìn ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Mo kí kábíyèsí ọba Yakubu Agboola Ibrahim Babalọlá Egunjobi the second the Esie of Esie Kingdom. Mo kí yín kú oríire ọjọ́ ìnísà ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún yìí láyé lórí ilẹ̀ alààyè. Mo wá kí gbogbo àwọn ìjòyè ní Esie àti àgbélé. Ọlọ́run Elédùmarè á jẹ́ kí gbogbo wa ká ṣe ọ̀pọ̀ ọdún yìí ní ayé àti láàyè. Mo kí àwọn kọmitì tó ń ṣe ètò àjọ̀dún yìí láti orí alága wọn Chief Mrs. Agnes Idowu Ọdẹ́wọlé. Ẹgbẹ́ farabalẹ̀ bàbá wa Asalu ló ń sọ̀rọ̀. Mo kí wọn kú iṣẹ́ takuntakun tó ń ṣe láti rí pé ọjọ́ èní wá sáyé. A dẹ̀ dúpẹ́ fún gbogbo àwọn tó rin ìrìn àjò láti ibi tí wọ́n ń gbé títí wá sí ìlú Esie. A dúpẹ́ pé gbogbo wa débí ní ayọ̀ àti àlàáfíà. A dúpẹ́ lọ́wọ́ alálẹ̀ Esie wípé àgbúrò aburú sí ẹnì kankan tó rin ìrìn àjò. Olúwa a dúpẹ́ ẹgbọ́pẹ́ wa o. Ìpàdé yìí àjọ̀dún tá à ń ṣe yìí ó jẹ́ ohun mèremère, ohun tí ó dùn, ohun tí ó mú ìsọwọ́sowọ́pọ̀
ìfẹ́ wá sí ìlú nítorí pé gbogbo ọmọ ìlú Esie ni wọ́n gbárùkù ti àjọ̀dún yìí. A dẹ̀ dúpẹ́ pé nígbà tá a ti bẹ̀rẹ̀ ó ń tẹ̀síwájú, tọdún yìí tún dájú ti ọdún tó kọjá lọ, ní agbára Ọlọ́run tọdún tó ń bọ̀ á tún dájú tẹ́lẹ̀ yìí lọ. Bí gbogbo wa ṣe wà yìí tá a wọ aṣọ identity ni fún wa gẹ́gẹ́ bí ọmọ ìlú. Anyway àtàbá ti ríra báyà mọ̀ pé ẹni gbọ́dọ̀ jẹ́ ará Esie. Àwa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ kábíyèsí àti àwọn Iléṣẹ́yìn council fún support wọn, ìgbárùkù tí wọn nípa àjọ̀dún yìí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bàbá àwọn tí wọ́n ń nawọ́ sí ètò yìí tó jẹ́ kí ètò yìí dùn. Torí láìsí àtìlẹ́yìn àwọn ènìyàn tí wọ́n náwó tí wọ́n nára, àjọ̀dún yìí ò ní dùn tó báyìí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn, Ọlọ́run á túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́. Mo á rọ gbogbo wa wípé bá a ṣe ń ṣe àjọ̀dún yìí lọ, tí gbogbo wa ní o kò dẹ̀ gbọ́dọ̀ bàjẹ́. Tẹ́ bá rí ibì kan àbí kejì tẹ́ ti fẹ́ gba àwọn kọmitì nímọ̀ràn láti rí i pé àárí ìtakulẹ̀ nípa àjọ̀dún yìí, ẹ jọ̀ọ́ ẹ máa fi lẹ́tà tó wọn létí. Àwọn náà á dẹ̀ gbárò wọ́n á wò ó, Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́. Ìṣẹ́ ò ní bàjẹ́ o, ìlú Esie ò ní bàjẹ́ o. Ní agbára Ọlọ́run níwòye ọdún tó ń bọ̀ ní Esie ńgbà tá à ń ṣe àjọ̀dún yìí kò tún sí street light l'Esie. Àbí bẹ́ẹ̀ kọ́? Àbí bẹ́ẹ̀ kọ́? Àríwọ̀ níbo òkun àtọ́bàbà lójú alágbe abọ̀dẹ̀dẹ̀ pírímù níjẹ̀ṣà. Máa wí ẹ̀há ò ní ha ọlọ́run. Ní ọdún yìí àti ní street light. Olúwa Ọlọ́run á dẹ̀ tún jẹ́ ká tẹ̀síwájú. Níwòye ẹ̀mí nígbà tá a fi máa wá gbogbo nǹkan tá à ń retí ní ti rere, ní ti promotion, site location of university, òun náà ti dé ńgbà yẹn. Àmín. So mo fẹ́ kọrin kékeré kan. Ẹ kọ́ bàbá. Esie dùn yéye, Esie dùn yéye o, Esie dùn yéye, Esie dùn yéye o. Àwa ti ní aṣíwájú, bàbá lọ́lá máa kó wa níṣẹ́ ìwọlá síwájú. Ajá kì í jẹ́ mọ́ lẹ́yìn ẹkùn, ó ṣe ìrọ̀, Esie dùn yéye o. Thank you. Ohun bàbá yìí dùn. Adúpẹ́ ẹ ṣe bàbá. Ṣé sọ́lú ọ̀dùnmọ́ Esie. Ẹgbẹ́ ìkéde tí a ò sanwó fún. Ẹgbẹ́ níbi wẹ̀jẹ̀wẹ̀mú akọ́gúndé lánàá. Wọ́n ní ẹnìkan sọ kọ́kọ́rọ́ kí mọ́tò ẹ̀ lò.